Yorùbá ló ní apá kan Benin Republic, Yorùbá ló ní apá kan Togo, Yorùbá ló ní apá kan Abidjan tó fi mọ́ etí kan ní ilẹ̀ Ghana. tó jẹ́ pé Aláàfin tilẹ̀ Yorùbá ọba ìlú Ọ̀yọ́ ló ń darí tó sì ń pàṣẹ fún wọn. ṣé ẹ ò gbàgbé ọ̀rọ̀ aṣòfin Bìrìtìkó? ọ̀nà ló jìn ló jẹ́ kí n mú ní kéékèèké. ní kúkúrú bí Yorùbá ti bọ́ sí oko ẹrú ìgbàlódé àwọn Bìrìtìkó lẹ́gbọ̀n pábánbárì nítorí ètò ìlànà ohun ẹ̀kọ́ ìmọ̀ àti ọ̀làjú tí Yorùbá ti ní kí àwọn òyìnbó tó dé ń kọ wọ́n lóminú. wọ́n sì ti sọ wípé bí àwọn ṣe kán Yorùbá léegun ẹ̀yìn làwọn ń wá. ẹ jẹ́ kí n sọ kínní kan kó yé eyín dáadáa gbogbo ọmọ Yorùbá. àwọn Bìrìkó ti rí Yorùbá gẹ́gẹ́ bí ẹ̀dá tó lajú, tó ní ìmọ̀, tó ní òye, torí pé irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ yóò ṣòro láti jẹ gàba lé lórí. ìdí nìyí tí wọ́n fi da Yorùbá pọ̀ pẹ̀lú Fúlàní àti Haúsá mọ́ Ìgbò. àwọn 6 péré ni wọ́n ti ọwọ́ bọ ìwé àti ìṣepapọ̀ ọ̀hún. ìlú Sùngẹ́rù tó wà ní ìpínlẹ̀ Niger lónìí ni ìjókòó náà ti wáyé, torí pé ibẹ̀ ni àwọn òyìnbó Bìrìkó fi ṣe ibi àṣẹ ìjókòó wọn láti ọdún 1902 títí dé 1916. àwọn 6 tí wọ́n ti ọwọ́ bọ ìwé àṣepọ̀ fún 100 ọdún náà nìyí, léyìí tó jẹ́ pé àṣẹ ìtọwọ́pọ̀ náà fún wọn ní àǹfààní àti ṣepọ̀ fún 100 ọdún péré. lẹ́yìn 100 ọdún orílẹ̀-èdè tó bá fẹ́ lè kọ ìbáṣepọ̀ pẹ̀lú Nàìjíríà. ní èdè kúkúrú tí a kì í gbọ́n tó ẹni tí ń tan ni, ìwé àdéhùn tí wọ́n tọwọ́ bọ̀, ìwé àdéhùn títa Nàìjíríà fún Bìrìtìkó ni o. àwọn tí wọ́n jókòó lọ́dún náà nìyí: His Imperial Majesty Ọládìgbòlù ọba Aláàfin tilẹ̀ Yorùbá tí wọ́n sọ di Aláàfin ìlú Ọ̀yọ́, His Royal Majesty Mataurera Isakin Mùsùlùmí Sultan of Sokoto, Sakitoyi Àjàsá agbẹjọ́rò lòun, Usman Dam Majey tó padà wá di Emir àti ìlú Kano, òun lẹ́nìkẹ́ni tó wà lórí ìjókòó, His Royal Majesty R. Enshaw Obong tìlú Calabar, Shehu Ọ̀bọ̀rọ̀nú Alhaji Abubakar. àwọn 18 ló wà lórí ìjókòó lọ́dún ọ̀hún. 6 tó jẹ́ ọmọ Nàìjíríà nù, àwọn 22 tó kù ọmọ Bìrìtìkó ni wọ́n. bí ọmọ Yorùbá ṣe wọ inú oko ẹrú ìgbàlódé tí àwọn Bìrìtìkó lẹ́gbọ̀n, ẹ ṣáà máa fi làákàyè bá mi bọ̀. nígbà tí wọ́n so wá pọ̀ tán ní ọdún 1914, ní ọdún 1951 ní àwọn òyìnbó pín Nàìjíríà sí region 3: Western Region, Eastern Region, Northern Region. àǹfààní dé fún ẹlẹ́yàmẹ̀yà láti ṣe ìjọba lórí ara wọn. Western Region ti àwọn ọmọ Yorùbá ni, Eastern Region ti àwọn Ìgbò ni, Northern Region ti àwọn Fúlàní Haúsá. àsìkò tí kó wa wọn yóò ṣe ìjọba ara wọn. kíá ni àwọn ọmọ Fúlàní rọ́wọ́ inú ẹgbẹ́ MPC tí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ wọn. ọ̀rọ̀ kò rújú fún Eastern Region rárá. gbọ̀ngbọ̀n ni àwọn Ìgbò dúró ti ara wọn nínú ẹgbẹ́ wọn, tí ọmọ aládé ọmọ káàrọ̀ òjíire nìkan ló jọni lójú púpọ̀. àwọn ọmọ Yorùbá bíi Adéníran Ògúnsànyà ti ìlú Ìkòròdú, Adélabú Adégòkè Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́sì àti àwọn aláìro àtúbọ̀tán tí wọ́n bá Azikiwe lọ fún fẹ́ kí Azikiwe tó ti lérí léka pé Ìgbò ni yóò máa ṣe olórí fún Nàìjíríà. wọ́n fẹ́ kí Azikiwe wá jẹ́ premier fún Western Region. wọ́n fẹ́ kí ọmọ Ìgbò wá bá wa ṣe olórí ìjọba Western Region. ọ̀pẹ̀rẹ̀gun orí ìrókò ojú ọdẹ dá. Chief Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ ọkọ̀ dídé olú pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ AG bá pètèpèrò ara wọn pọ̀. wọ́n bá sopọ̀ pẹ̀lú Ìbàdàn People's Party láti lè fi ẹ̀yìn àwọn tí kò fẹ́ kí Yorùbá gbérí lélẹ̀. ní January 1952 ẹgbẹ́ Action Group ló ní ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ nínú ilé ìgbìmọ̀ asòfin. Awólọ́wọ̀ ni olórí ẹgbẹ́. ikú Bọ̀dé Thomas ló sì fún Akíntọ́lá ní àǹfààní àti jẹ igbákejì Awólọ́wọ̀. ẹgbẹ́ tó sì ní ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ nínú ilé ìgbìmọ̀ asòfin yóò jẹ́ olórí ìjọba bí Chief Ọbáfẹ́mi Jeremiah Awólọ́wọ̀ ṣe di olórí ìjọba Western Region. ẹ ti gbọ́ yìí. ogun àìníṣọ̀kan tí ń ja Yorùbá ọjọ́ ti pẹ́, kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ṣùgbọ́n mo fi ẹnu àṣẹ wípé ó ti dópin. gẹ́rẹ́ tí Awólọ́wọ̀ gba ọ̀pá àṣẹ olórí ìṣèjọba ní gbogbo nǹkan ti yí padà sí rere fún ọmọ Yorùbá. èyí ni àwọn nǹkan ribiribi àní gudugudu 7 àti yàyà 6 tí ìjọba Awólọ́wọ̀ ṣe. ilé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ fún 1,400 àwọn ọmọ ọ̀dọ́ wẹ́wẹ́wẹ́. èyí ló sì mú Yorùbá jẹ́ orílẹ̀-èdè àkọ́kọ́ ní ilẹ̀ Áfíríkà tó kọ́kọ́ jẹ́ aṣíwájú nínú ẹ̀kọ́. 1959 Western Region ló ní èrè
oko rọ́bà tó pọ̀ jùlọ ní gbogbo ilẹ̀ áfíríkà. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn Lebanese ni wọ́n fi dá àwọn ibi ìgbafẹ́ àti ìwòran sílẹ̀ fún àǹfààní àti ìgbádùn ọmọ Yorùbá. Casino Cinema ní Abat Macaulay nílùú Yaba, Corona Cinema ní Ìtafájì nílùú Èkó, Queen Cinema ní Èkó Tẹ̀dó ní ìlú Ìbàdàn, Rex Cinema ní Tẹ́wọ́gboyè Street ló wà nílùú Oǹdó, Lapa House ní Igbóṣeré ní ìlú Èkó, Western House ti Broad Street ní ìlú Èkó, 26-story Cocoa House ní ìlú Ìbàdàn, Ìkẹjà Airport Hotel ní ìlú Ìkẹjà nílùú Èkó, Rubber Plantation láti Ìkẹ́nẹ́ tó fi wọ ìlú Oǹdó. Iléeṣẹ́ amóhùnmáwòrán àkọ́kọ́ irú rẹ̀ ní gbogbo Áfíríkà, kódà síwájú France 31 October 1959 ni wọ́n dá a sílẹ̀. Àwọn olórí orílẹ̀-èdè àgbáyé ń wá ń gba ìtọ́jú ní UCH ní ìlú Ìbàdàn, Olympic World Standard Stadium ní ìlú Ìbàdàn tá a mọ̀ sí Liberty Stadium ní ọdún 1959. Owó ìṣúná ìṣàkóso Western Region jẹ́ £55 million, nígbà tí owó ìṣúná gbogbo Nàìjíríà lápapọ̀ jẹ́ £50 million. Ṣe rí i pé kò jọra wọn rárá. Ìjọba Awólọ́wọ̀ ló dá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì ti Ilé-Ifẹ̀ sílẹ̀ ní ọdún tí àwọn akẹ́kọ̀ọ́ gboyè jáde. Gírèdì wọn ṣe rẹ́gí pẹ̀lú àwọn yunifásítì tó kù lágbàáyé ni. Kò sì tí ì sí yunifásítì tó ní àgbékalẹ̀ ní gbogbo Nàìjíríà tó ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì. Ẹ débẹ̀ kẹ́ lọ gan ni. Ìjọba Awólọ́wọ̀ ló ṣe títì ọlọ́dà rẹpẹtẹ, wọ́n faná rogodo, omi ẹ̀rọ aláìníye, ilé ìgbádùn rẹpẹtẹ. Western Region wá di ohun tí àwọn òyìnbó ń jowú. Western Region ti wá ń ṣe ayé ní kàyéfì. Gbogbo ohun mèremère tí Awólọ́wọ̀ ń ṣe ló ń kọ àwọn Bìrìtìkó lóminú, tí ẹ̀rù sì ń bà wọ́n àti lè gbé ìjọba fún ọlọ́pọlọ pípé bí Ọbáfẹ́mi, torí pé bí idán ni gbogbo ohun tí ó ń ṣe. Ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ rí? Tàbí ẹ̀yin ti ẹ̀ mọ̀ pé Nigeria Embassy tó wà ní ìlú London lónìí, Western Region ló ní ilé náà. Owó orílẹ̀-èdè Yorùbá ni wọ́n fi rà á. Ọmọ Yorùbá mélòó ló ń ṣiṣẹ́ ń bẹ̀ lónìí ń dán? Mo sì ní kí n rán yín létí pé Abuja House Mansion tó wà ní Kensington ní ìlú London, Western Region, ọmọ Yorùbá orílẹ̀-èdè Yorùbá ló ní. Awólọ́wọ̀ ló rà á fún ìgbé ayé ìdẹ̀rùn fún àwọn ọmọ Yorùbá tó bá wá sí òkè òkun láti mọ̀ rí lò. Ẹ gbọ́ ná, ọmọ Yorùbá mélòó ló wà níbẹ̀ lónìí? Ẹ sọ fún mi. Àbí ẹ̀yin ò mọ̀ pé ibi tí Nàìjíríà ń lò fún àwọn alálàájì àti alálàájà tí wọ́n bá lọ sí ìlú Saudi láti lọ ṣiṣẹ́ Allah, ìjọba Awólọ́wọ̀ ló rà á fún àwọn ọmọ Yorùbá tí wọ́n bá lọ sí Saudi. Gbogbo rẹ̀ ni wọ́n ti sọ di ti Fúlàní. Ọmọ Yorùbá mélòó ló ń dé síbẹ̀ lásìkò yìí? Mo fi Elédùmarè tó ní ẹ̀mí mi búra pé gbogbo rẹ̀ pátápátá ni Yorùbá yóò gbà padà. Iṣẹ́ wa.